Ọlọ́run pè ló ránṣẹ́ tí ó dẹ̀ fi ṣàbúrú rí tàmí Ọlọ́run ò fi ṣàbúrú rí mo challenge Òṣùpá àti agbára àtògùn rẹ̀ mo challenge àmì Ọlọ́run kí wọ́n fi nǹkan ṣe mí gangan. Tọ́ ẹ̀yin èèyàn wa ẹ̀yin olólùfẹ́ Accord TV ibi tí ọ̀rọ̀ dé lọ́wọ́lọ́wọ́ yìí lásìkò tá a wà yìí òun náà lẹ gbọ́ yìí á wù mí kẹ́ wo fídíò yìí látòkè délẹ̀ mo bẹ̀ yín ní ẹ jọ̀ọ́ àmọ́ in tí ó dùn mọ́ mi jù ni pé ẹ bá wa dá sí ẹ comment mo fẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ yín ẹ jọ̀ọ́ ẹnìkan sọ wípé ó yẹ kí ọba orin pé àáfàá súnà mọ́ra pé kó pé kán jọ sọ̀rọ̀ so mo tún á rí fídíò àáfàá súnà yìí bọ́n tó sọ ń bẹ̀ lágbára gan ẹ ká jọ wo ẹ má gbàgbé kẹ́ subscribe ẹ bá mi comment kò ní bàjẹ́ fún yín. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo ọmọ Nàìjíríà pátápátá àti gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí, gbogbo ẹ̀yin tẹ́ ń comment, gbogbo ẹ̀yin tẹ́ ń share, gbogbo ẹ̀yin bloggers, everybody ni mo kí. Mo wo show kan, show Alfa Saheed Shittu. Mo fẹ́ kí ẹ wo show yẹn díẹ̀ níwọ̀nba, mo wá fẹ́ fa point kan yọ níbẹ̀. Mi ò sọ pé àwọn àfáà yìí ò ní aburú tó máa ń ṣe lọ́wọ́. Kí ni proof pé òun ló ṣe? Kí ni proof? Kí ni proof pé òun ló ṣe? O ò ní proof lọ́wọ́. O kàn ń sọ̀rọ̀. Ẹ̀yin bùyẹ ẹ̀bẹ̀rù Ọlọ́run o. Tí wọ́n bá lo ẹmu, táwọn ọlọ́pàá bá lo ẹmu, bọ̀bọ̀ fásúnà tó bá lo ẹmu, wàláhì tàláhì ò ní bọ́m̀bẹ̀. Ẹ ti wo show yẹn. Okay, no problem. Kò sí wàhálà. Ìgbésẹ̀ kánmọ́ táwọn yẹn ò bá lè gbé Saheed Shittu mo challenge ìwọ Saheed Shittu kó o bá wọn gbé ìgbésẹ̀ yẹn ní kánmọ́ ìyẹn lápá bẹ̀ yẹn. Ẹlẹ́ẹ̀kejì everybody ń pè mí Òṣùpá lọ́lọ́ tá sí àmì Ọlọ́run lọ́lọ́ tá sí ẹ jọ̀ọ́ mo wá bi àwọn èèyàn léèrè pé kí ni mí ní ha tẹ́ ń wí yẹn ṣé mo ta sí wọn ni àti wípé ẹkún tí mò ń sun kìí ṣe ẹkún ẹ̀rù bíbá o ẹkún ìfẹ́ ni mò ń sun bó ṣe ká mi lára sí àti wípé kò tún wá sí òtítọ́ mọ́ láyé yìí òtítọ́ ti kú irọ́ ló wá di ọjà táwọn èèyàn ń ná sìn ilẹ̀kùn tí mò ń sun mo wá fi àsìkò yìí sọ ní ìsìn tó bá jẹ́ pé lótìtọ́ ni Òṣùpá lágbára ló lóògùn tóògùn rẹ̀ àti agbára rẹ̀ tó ju Ọlọ́run ọba aláàlọ́ tó bá jẹ́ pé lótìtọ́ ni àmì Ọlọ́run pè ló ránṣẹ́ tí ó dẹ̀ fi ṣàbúrú rí tàmí Ọlọ́run ò fi ṣàbúrú rí mo challenge Òṣùpá àti agbára àtògùn rẹ̀ mo challenge àmì Ọlọ́run kí wọ́n fi nǹkan ṣe mí gangan èmi tí mo dúró ní èmi ni o ẹ fi nǹkan ṣe mí gangan ẹbí mi kọ́ Saheed ni mò ń sọ èmi gangan ẹ fi nǹkan ṣe mí kó tó ọjọ́ méje àti ẹ̀yin alágbọ̀rọ̀dún wọn ni o mo challenge yín tó bá jẹ́ pé lótìtọ́ ẹni oṣù ẹni àjẹ́ ẹni babaláwo tó ń ṣiṣẹ́ fún yín ẹ fi nǹkan ṣe mí kó tó 7 days yes ẹ fi nǹkan ṣe mí bẹ́ẹ̀ ni ikú tí ò pa mí láti ìgbà tí mo ti wà ní oyún tí wọ́n fi bí mi dì sí tí mo fi dàgbà rẹ gbogbo agbára gbogbo ògùn tẹni àyàfi tí ó bá sí Ọlọ́run bá lókè lókù Òṣùpá òun fomi wẹ̀ àmì Ọlọ́run omi kàn la àmì Ọlọ́run wojú mi dáadáa o èmi ni mo bẹ́ sọ̀rọ̀ àmì Ọlọ́run Jamiu wojú mi dáadáa o ṣé kò ní yọ ọdún tí mo fi wà pẹ̀lú ẹ tó fi rí nǹkan ṣe fún mi gbà yẹn tó lọ́n kó mi yọ àmì Ọlọ́run ó yẹ kó yẹ o tó bá jẹ́ pé lóòótọ́ lẹ ju Ọlọ́run lọ sẹ́ Ọlọ́run lèmi sọ Òṣùpá rántí opó ti bí mi rí wípé súnà kí ló gbójúlé gangan tí mo bá purọ́ kọ́ ló fi yà jẹ mí tó bá bí mi lérè Òṣùpá mo ní wàláhì mo fi Ọlọ́run bá tó búra mo fi Ọlọ́run bá tó ṣẹ̀dá mi búra tó lẹ̀mí mi mo ní Ọlọ́run ni mo gbójúlé ó ní ó tún tún mi pé súnà jẹ́wọ́ fún mi mo lọ́lọ́run mo gbójúlé ó ní pẹ̀lú gbogbo ohun tí mo máa ń ṣe lórí social media mo ní wàláhì Ọlọ́run ọba ni mo gbójúlé ẹ rántí o àyàfi tí ó bá sí Ọlọ́run bá lókè lókù tẹ́ kàn wá múlẹ̀ ayé kókókókókókókó tẹ́ sọ ayé dà wá lọ àwọn tó ti kọrin lánàá dà wọ́n ti lọ àwọn tó ti ṣe wáàsí lánàá dà wọ́n ti lọ